òun lẹ́ẹ̀fì máa rí àwọn ókọ bíi Ọmọlèrè, Ọmọláyọ̀, Ọmọnìkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fi hàn bọ́mọ ti ṣe pàtàkì tó. Bí lọ́kọláya bá wá gbéra wọn wọlé tí wọ́n ṣègbéyàwó, wọ́n mọ̀ yẹnu ìyàwó wò ní gbogbo ìgbà, só ti ṣẹlẹ̀, só ti dúró. Arákùnrin kan àti arábìnrin kan ni wọ́n gbéra wọn níyàwó, wọn ò mọ̀ fiyún soyún, wọn ò mọ̀ fẹ̀yìn gbọ́mọ pọn. Àdúrà mi lásìkò yìí tí mò ń sọ̀tàn yìí ni pé kélédùà ó gbàdúrà gbogbo àwọn tí ń wojú Ọlọ́run fún ọmọ bíbí, torí níbi tó jẹ́ pé àwọn èèyàn wà máa sọ oríṣiríṣi àhesọ ọ̀rọ̀, bóyá ìyàwó òun ti ṣe nǹkan ti ṣẹ́yún bóyá ọkọ gan ó ti fàtọ́ rẹ̀ ṣòfò, oríṣiríṣi ọ̀rọ̀ kànbákùngbé táwọn èèyàn mọ̀ sọ. Bí ará àdúgbò ó ní bí abúlé mẹ́rin sí wa ń bí, ó ní ògbójú oníṣègùn kan bí wọ́n ti débẹ̀, bàbá oníṣègùn ọ̀tẹ̀fà ibi tó ti yóò tẹ̀, ó ṣe àyẹ̀wò gbogbo ohun tó yẹ kó ṣe pátápátá ni ló bá wojú wọn pé lásìkò tá a mọ̀ wà yìí kò mọ̀ sọ́mọ ńlẹ̀ kankan mọ́. Wọ́n ní tọ́rọ̀ bá kanlẹ̀ tó kàn kí ó níbi tá a gbé sí ẹ bá wà wá bí gbé sí. Ẹni bàbá oníṣègùn wa ní tọ̀ nǹkan ẹyọ kan lòun máa ń wò lójú ọpọ́n yìí, wípé òòṣà kan ṣoṣo ọmọ kan dondo náà sì ni ń lòrìṣà omi, àmọ́ èèwọ̀ tó rọ̀ mọ́ ìrùpẹ́ lè ṣe ẹ wò ẹ̀sùn lékè lọ ní sùúrù dàsìkò elédùn àwọn ní ẹ̀mọ̀dé. Nígbà tá a ti débi ẹjọ́ rọ̀ wá ó nítumọ̀ ẹjọ́ lójútùú. Ọwọ́ òsì yín níbi tẹ́ ẹ̀ fi ní gbàgbé láti fi jẹun, ibẹ̀ ni ẹ fi ìwọ sí o. Ọmọ yìí ọmọ gbọ́dọ̀ ródo tí ó fi dẹni ilé ọkọ, tí ó fi bímọ. Nígbà ò bá wá ti bímọ ara tiẹ̀ tán nílé ọkọ, ó lè rí bí odò ńgbà náà o. Oṣù méjì ìníyàwó bá finú ṣoyún, nínú wọn dùn ní gbogbo èèyàn pariwo pé kò mọ̀ sí ntọ́lọ́run elédùà ọ̀hún lè ṣe. Kọtìyàwó àgàn yìí wọ́n mọ̀ bímọ, ẹlòmíì náà ń fi tiwọn tọrọ pé kédùà ó gbàdúrà tiwọn náà. Ẹ pé kí ló kọ tí ń fún? Àǹtéré ni. Kí ni ìtumọ̀ ó kọ yìí ná? Ọmọ omi ẹni ìtumọ̀ àǹtéré. Àwọn fi ṣe ìdúpẹ́ lọ́wọ́ òòṣà omi. Báǹtéré ti wá sọ pé ẹ jẹ́ kóun ó rodo, tó sà ń bẹ̀ wọ́n tí ń somi gbérégbéré lójú. Bá mi ẹ dákun, má mi ẹ dákun, àníwò rè fọṣọ lódò, jẹ́ rè fọṣọ yìí lódò. Ẹ̀yin èèyàn mi, mo ní àǹtéré kọrí sọ́nà odò, aṣọ yìí sà ń wù ú fọ̀, ẹni tí ó pa mí èdò àmọ́mọ̀ yìí ó wù mí yìí ti ń fọṣọ rẹ̀ lọ ń lò sá omi lọ́wọ́ atajú kan pé aráalé ti wájà ọmọ òun rèé. Ó fẹ́ yìí ló sáfà ọmọ rẹ̀ wọnú odò lọ. Ìyá tiẹ̀ ń bẹ nílé ìdáná tí ń dáná oúnjẹ alẹ́, ẹni bàbá wa lọ bá pé ìyá àǹtéré òwò ò bá lè mí kí ní ń ṣẹlẹ̀. Àǹtéré tí ì dé èmi mọ̀ rò pé ó ti dé tẹ́jọ́ ń gbatẹ́gùn lágbàlá ni. Nígbà àwọn òdòdó wọn ò fojú rọ́mọ yìí, ohùn rẹ̀ ni wọ́n ń gbọ́ tí ń kọrin. Ló bá níyà aláǹtéré o, àǹtéré aláǹtéré o, àǹtéré bàbá ní kí n má romi, àǹtéré ìyá ní kí n má romi, àǹtéré mo ṣàìgbọràn mo romi, àǹtéré mo dódò mo bólúwẹ̀rí, àǹtéré ọ̀kan súké ọ̀kan yarọ, àǹtéré ọ̀kan yòókù ṣe tí gbọ̀n, àǹtéré bẹ́ẹ̀ bá délé o, àǹtéré ẹ kíyà fún mi, àǹtéré ẹ kí bàbá fún mi, àǹtéré pé ó dojú wà láwo, àǹtéré ká tó ríra, àǹtéré. Ẹni ọmọ sìn ń ló bímọ. Kí lẹ̀kọ́ tẹ̀yin rí kọ́, kí ni tẹ́ ẹ rí dìmú láṣẹ Èdùmàrè. Èmi ni wọ́n máa wá, ẹ̀yin náà ni wọ́n máa bá lágbára Elédùà. Ó dàbọ̀.